níbi ìfijoyè Alhaji Adama Ibrahim Aremu gẹ́gẹ́ bí aṣojú Olúbímpé ti ìlú Ìwó ní Ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti sọ̀rọ̀ nípa ó ṣe orírun kò ṣe orírun ilẹ̀ Yorùbá àti ó ṣe olórí aládé kò ṣe olórí aládé. Bóyá Ifẹ̀ ni a ti wá ni o, bóyá Ifẹ̀ kọ́ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọba Abdulrasheed jẹ́ kó di mímọ̀ wípé Olúwo kì í ṣe ọba kan tí wọ́n sọ wípé ẹnìkan ló wá gbé adé lé lórí. Wọ́n ṣàlàyé wípé Olúwo ní àṣẹ adé tipẹ́tipẹ́ nígbà ayé Oòduà kó tó kan Oòduà. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àṣẹ ni gbogbo àwọn ọmọ Oòduà fi ń dádé. Bẹ́ẹ̀ sì ni Oòduà nìkan ló lè sọ wípé òun ni bàbá àwọn. Ibi tí Oòduà sì jọba sí ó pọ̀, kì í ṣe ibì kan ni ó ti jọba. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé Oòduà lọ sí Ifẹ̀ ni, ó lọ jagun níbẹ̀, ó sì ṣẹ́gun wọn níbẹ̀. Ọba Abdulrasheed sọ nínú ọ̀rọ̀ wọn wípé àwọn ìlú tí ń bẹ, gbogbo ìlú wà káàkiri, kì í ṣe pé ìlú kan ni orísun. Wọ́n ní tó bá jẹ́ wípé ibì kan ni orísun ni, èdè ibẹ̀ la ò bá máa sọ. Wọ́n ní tó bá jẹ́ pé Ifẹ̀ lórísun ni, èdè Ifẹ̀ la ò bá máa sọ. Wọ́n wá bi àwọn tó jókòó níbẹ̀ lérè wípé ṣé wọ́n ń sọ èdè Ifẹ̀ ńbẹ̀ ni. Wọ́n ní èdè tí ò ṣe pòwe. Wọ́n ní bí bàbá ẹnìkan ò bá kú, ojúde rẹ̀ ò lè wu gbẹ́gi. Wọ́n ní ṣé wọ́n lè pa òwe yẹn ní èdè Ifẹ̀. Ọba Adéwálé tẹ̀síwájú. Wọ́n ní ìlú Ìwó ó ti ń bẹ tipẹ́tipẹ́. Wọ́n ní àwọn baba ńlá wọn lọ sí Ifẹ̀ ni. Wọ́n jagun níbẹ̀, wọ́n sì ṣẹ́gun, wọ́n sì dọba ní Ifẹ̀. Wọ́n ní baba ńlá Oòduà gan pàápàá torí Oòduà ní baba. Wọ́n ní ilẹ̀ Yorùbá ni wọ́n sì ti lọ. Wọ́n ṣe àfikún wípé ilẹ̀ Yorùbá tí àwọn Oòduà ti lọ ni wọ́n ti ń sọ Yorùbá gidi tẹ̀ ń wò yìí. Ọba Abdulrasheed Adéwálé Àkànbí wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé olórí olóòṣà wà, olórí aládé sì wà. Adé ó yàtọ̀ sí ìbọ̀rìṣà. Bí ẹ bá fẹ́ sọ pé olórí àwọn ìlú tí wọ́n ti ń bọ̀rìṣà, ẹ lè ní Ifẹ̀. Ṣùgbọ́n pé olórí aládé, kò sí olórí aládé kankan. Ní ilẹ̀ Yorùbá, gbogbo wa la jọ ní àṣẹ adé. Ìyá tí ó jọba nífẹ̀ lúwo kí wọ́n má bàa gbàgbé ibi tí wọ́n ti wá ni wọ́n fi sọ lóókọ. Ẹni tí wọ́n sì sọ ní Lúwo, òun náà ló sọ wípé ọmọ mi, ṣó mọ̀ wípé ó kọ̀ mí. Lúwo ní jẹ́, ó yá, wo ibí, ṣé wọ́n ń kọlà níbí? Ṣé èdè wa jọra? Ó yá, àjò lè dùn, kó dídẹrẹ́ má relé. Máa lọ Ìwó, máa lọ ilé. Ọba Abdulrasheed tún fi lé wípé kò sí ọba tó ju Olúwo lọ nílẹ̀ Yorùbá. Wọ́n ní Yorùbá gidi làwọn. Wọ́n ní aṣọ táwọn sì ń wọ̀ rèé. Wọ́n ní àwọn míì, aṣọ funfun ni wọ́n máa wọ̀ káàkiri. Wọ́n ní wọ́n fẹ́ sọ àwọn di ọlọ́ṣun tí ó lọ máa tọrọ owó ní ọjà. Wọ́n ní wọ́n máa pa kájà. Wọ́n ní aṣọ Yorùbá kọ́ ọ́n. Èyí ń ṣaṣọ Yorùbá. Wọ́n ní aṣọ òòṣà ni. Wọ́n ní aṣọ àwọn tí ń bọ̀rìṣà ni. Wọ́n ní àwọn èsì abọ̀rìṣà. Wọ́n ní aládé làwọn. Ọba aládé, ọba Yorùbá làwọn. Wọ́n ní nǹkan táwọn wọ̀ ni káwọn wọ abetí ajá, káwọn sì wọ kẹ̀m̀bẹ̀. Wọ́n ní bí wọ́n bá rí àwọn, bí wọ́n bá sì rí ọba mi, wọ́n ní ta ni wọ́n mọ̀ lọ́ba Yorùbá. Àwọn tó wà láyìíká ibẹ̀ ni wọ́n ń bi léèrè bẹ́ẹ̀. Nǹkan kì í bẹ́ẹ̀. Ìkànnì ojúlówó Yorùbá náà ni ẹ̀ ń wò. Ìkànnì tí a ti ń gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. Ẹ darapọ̀ mọ́ wa, ẹ tẹ̀lé wa, ẹ jẹ́ ká jọ ṣe, ká jọ gbé àṣà, ìṣe àti èdè wa lárugẹ. Ẹ ṣeun.